ó yá ṣé mo lè continue nǹkan tí mo sọ. ní sùn ṣé Allah fẹ́ gbalẹ̀ lẹ́ ń sọ ń sìn Allah fẹ́ gbalẹ̀ wa lẹ́ ń sọ ń sìn. ó pé normally nǹkan tọ́lọ́run ànábì wa ṣe ni pé kó wá increase Islam lórí ilẹ̀ ayé. nǹkan tọ́lọ́run ànábì wa ṣe. so ó ṣe wá ní kó wá máa jà kó máa pààyàn ṣe ẹ bá gbọ̀n ta kà yẹn kó wá máa pààyàn àbí kó pa ṣé yẹn ni Allah wa ṣe ní ilẹ̀ tiwa. Okay, the first ìjà tí àná kọ́kọ́ jà láyé yìí. ní sùn ìyẹn kọ́ lèmi sọ ẹ̀ gẹ́tì nǹkan tá à ń sọ nǹkan tá a kà ń bẹ̀ yẹn. ó fẹ́ increase popularity Islam and nígbà yẹn tó fẹ́ increase nǹkan both Christianity babaláwo Muslim wey tó máa ń lò ní pé they have to go for war. ẹni sùn nǹkan tí mo fi nǹkan tá à ń sọ nǹkan tó fi ń jọ́dá pé fi ń jà ń bọ́ nìyẹn kò sọ́wọ́n babaláwo tó go wọ́ pẹ̀lú àwọn kan pé ẹ wá gba ẹ̀sìn wọn kò sí kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá ẹni sùúrù ẹ máa gbọ́ tẹ́ bá pé Fúlàní ẹni sùúrù tó bá pé Fúlàní yín máa farabalẹ̀ dá yín lọ ẹni sùúrù tó bá pé Fúlàní yín máa farabalẹ̀ dá yín lóhùn ṣé ti gbọ́ nílẹ̀ Yorùbá rí pé bí àwọn ọlọ́ṣun àbọ̀wọ̀n kankan nílẹ̀ Yorùbá wọ́n ti wá dìde pé wọ́n lọ ń bọ̀ wọn kan jà pé ẹ wá gba tiwa ẹ wá máa ṣe nǹkan tá à ń ṣe so tó kí tẹ́ bá fẹ́ fi nǹkan wéra a ní nǹkan ló bá jẹun kẹ́ máa fi wé ẹ má fi àwọn tó ń sin òkúta ẹ má fi wé nǹkan lẹ̀ Yorùbá nǹkan tá a là sọ ẹni sùn nǹkan tá a là sọ ó ní kọ́ lọ pààyàn àbí kọ́ pa ẹni yẹn sójú ọ̀nà òun wọ́n ti fi ẹ̀mí wọn wọ́n ti fi gba àlùjọ náà là ń sọ pé ṣé nǹkan gidi lè máa sọ báyẹn kí n máa sọ fún yín sí pé K-Bliss ẹ lọ pààyàn ọkọ pààyàn fún mi ẹ̀mí yín mo máa fi fún yín nǹkan báyìí báyìí nǹkan tá à ń sọ nìyẹn pé ṣó irú nǹkan yẹn ṣó yẹ ká fẹ́ kù láwùjọ òun lẹ fi ń rí gbogbo àwọn Afghanistan Iraq àwọn Sudan yẹn ilẹ̀ Haúsá tó máa pààyàn tó máa sọ pé àlùjọ náà fìdáùsù ní fọ́wọ́n àbí kọ́ pa wọ́n sójú ọ̀nà yẹn là ń sọ pé àfẹ́ nǹkan báyìí kù nílẹ̀ wa. ṣé nǹkan tá à ń sọ yìí. ẹ ṣáà ti sọ ṣé mo lọ wá sọ pọ́ìntì tèmi náà. ìyá ẹ sọ kẹ ṣe kí àbíkọ́sẹ́ kan ń gbé wa lọ sọ́tún gbé wa sósì. mi ò gbé lọ síwájú gbé wọn sẹ́yìn. The origin of my discussion is normally during those ages even before the prophets tí nǹkan bá fẹ́ increase sí tó bá fẹ́ popular sí nǹkan tó máa ń lò ní pé. ẹni sùúrù ẹ kàn ń gbé wa lọ́sọ̀tún gbé wa sọ́sì ẹni sùúrù. ṣé ẹni sùúrù ẹ wọ́n jẹ́ ń bèrè ṣé aláwọ̀ alágbára láti kàn sọ pé kún fáyà kún kó dẹ̀ ṣẹlẹ̀ ẹni sùúrù ẹ jẹ́ ń bèrè lọ́wọ́ yín. ó lágbára láti ṣe. kílé tí ò wá ṣe tó wá ń ṣẹ̀ṣẹ̀ sọ fáwọn èèyàn pé ẹ lọ pààyàn fún mi àbí tó bá pààyàn fún mi èrè ń bẹ fún yín tá a ládẹ́ lè sọ pé kún fáyà kún kó dẹ̀ ṣẹlẹ̀ kí wá dédé tí ò ṣe bẹ́ẹ̀. ok ṣé kí n dá yín lò wọ́n máa ní pé tọ́nà bá fẹ́ ṣe nǹkan fún yàn. ẹni sùn ẹ máa point of ẹni sùn ẹ correct ara yín Allah no mi ní kẹsí Allah ni Allah ni. bọ̀bọ̀ ẹ jẹ́ kí wọ́n fẹ́ máa lọ kẹ́ wọn tẹ̀kọ́ tẹ̀ ṣe eré kan waste time. no bàbá ẹ jẹ́ ká jẹ́ nínú ọkọ̀ máa máa continue Quran lọ ẹ jẹ́ ká kàn sáré dá wọn lóhùn Allah ni kò kí n ṣe ìjọba mi jẹ́ ojú jíjọ orúkọ ọ̀rọ̀ ẹ̀ wá. bàbá ẹ jẹ́ ká kàn kọ fún ẹni ní nǹkan yín kéré bọ́ ìwá sókè kọ́ mu lọ bá yín bọ́lẹ̀ Allah ni kò kí n ṣe Ọlọ́run Allah. ok question tó fẹ́ bèèrè kí ta wá lọ lọ́hùn. so ìyẹn tẹ bá jẹ́ Yorùbá tẹ tó lọ màá fún yín lápẹẹrẹ kan tẹ bá jẹ́ Yorùbá ẹ lọ bèrè no ẹni sùn tẹ bá jẹ́ Yorùbá ẹ lọ bèrè pé ẹni sùn ta lọ́lọ́run lọ bẹ̀rẹ̀ tó wà ń bàdàn ẹ lọ bèrè pé ta lọ́lọ́run nílé ọ̀tẹ́ tó lọ ms ẹ bá mi ṣí Quran 489 fẹ́ nìyí torí the same ọ̀rọ̀ tó ń sọ yìí káwá bèrè lọ́wọ́ wọn pé bẹ́ẹ̀ ṣe máa mọ̀ òun náà mo fẹ́ fún yín lésì èsì mo fẹ́ fún yín sìn so kẹwàá sọ fún wa sìn pé ṣé Allah yìí ṣóhun ni Elédùmarè Ọlọ́run Yorùbá tó yìí mọ̀ lórí bí èdè àdá báyìí. nù bàbá kò ń ṣe nǹkan tó rọrùn láti kékeré ẹlòmíì ti lò 30 years ní Islam kò lè kúrò lórí wọn lẹ́ẹ̀kan náà báyẹn àfi tó bá tó ẹ̀ṣẹ̀ mọ̀ nǹkan yẹn tó bá gbọ́ ẹlòmíì ò gbọ́ nǹkan rí tó bá wá gba wá ẹ̀ṣẹ̀ lọ kà á fúnra ẹ̀ ẹlòmíì ò ń fẹnu jẹ́ Muslim ní ẹlòmíì wọ́n bí sínú Islam ni ẹlòmíì kàn kírun ni so irú Muslim ta ni wọ́n pọ̀ lóríṣiríṣi báyẹn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. lórí nǹkan tí mo fi ń wọ̀rọ̀ ẹ̀ ni pé ó ṣì wà bó ṣì nǹkan tó ń sọ pé tí Muhammed yẹn ṣe dáa Allah yín wèrè tí ó lè ṣe ọkọ̀ èrè pẹ̀lú Sátánì tó jù sílé ayé ẹ̀rí pórí ẹ̀ burú Sátánì tó ń gò lè dààmú wọn ní káwa máa bá jà Allah gò lágbára láti bá sọ̀rọ̀ tó ló Sátánì náà lálà Allah Muhammed àtàlà yẹ kán la mẹ́tẹ̀ẹ̀ta àwọn wèrè mẹ́ta tó kú tó wà nù ẹyọ kan Holy Trinity Muhammadu Allah àti Sátánì 489 àwọn olórí ibú tí ò tó rà méjì tó ń pín àwọn mẹ́ta. Mr. K-Bliss ṣe wà ń bẹ̀. mo wà ń bẹ̀. máa kà á fún yín sìn. ó yẹ ẹ̀ka. àwa kẹtù fún wa ká béèrè lọ́wọ́ yín ṣé ẹni tó ń sọ̀rọ̀ bíbá
Okay, ó yá MSA ká jẹ́ kàkà fún wọn gbà yẹn ó dà pé wọn ò lè kà nǹkan púpọ̀. They wish you would disbelieve as they have disbelieved. Àwọn tí wọn kì í ṣe Muslim wọ́n ń rò bí àbí bọ̀dá Kébìlì ń sìn wọn ò ní gbàgbọ́ báwo ò ṣe gbàgbọ́ bẹ́ẹ̀ mi ò ṣe gbàgbọ́ ń sìn mo wá ń rò pé kí ké yìí náà kọ́ máa gbàgbọ́ nínú Allah. So you may all be alive. Allah dákọ̀ verse Quran yẹn o. àti sọ Quran 489 ó wà ńbẹ̀. Quran 489 là ń kà. So they wish you would disbelieve as they have disbelieved. Àwọn tí wọn gbàgbọ́ ń rò pé àwọn Muslim náà ò ní gbàgbọ́ bí wọn ò ṣe gbàgbọ́. So you may all be alive. Ẹ wá lè jọ rí bákan náà. So do not take them as allies. Ẹgbọ́n nǹkan tí Allah ń sọ òkè Allah wá ní ẹ má ṣe mú wọn lálábàáṣe ẹ má bá wọn ṣe rárá. Unless they emigrate in the cause of Allah. Àyàfi tí wọ́n bá wá sójú ọ̀nà Allah tí wọ́n gba Islam. But if they turn away, Tí wọ́n bá yí padà tọ́lọ́wọ̀n ṣe Islam mọ̀ kí ẹ máa tẹ̀lé wa o. then seize them Ẹ jí wọn gbé kẹ́ ẹ dè wọ́n. and unlive them wherever you find them. Kẹ́ ẹ dẹ̀ pa wọ́n níbikíbi tẹ́ bá ti rí wọn. And do not take any of them as allies. Ẹ má ṣe mú wọn kan nu wọn lálábàáṣe má bá wọn ṣe rárá. Do not take them as helpers. Ẹ dẹ̀ má mú wọn lólùrànlọ́wọ́. So ké a fẹ́ béèrè lọ́wọ́ yín Allah tó sọ̀rọ̀ ń bíbá yín sìn kí lè rí sí nǹkan tó sọ. láti bẹ̀rẹ̀ tí mo ti sọ̀rọ̀ gbàtẹ́ ọkọ̀ bèrè lọ́wọ́ mi fún mi pé mo sọ lẹ́ẹ̀kan pé ní in those ages. Ẹ ní sùn ẹ fi èjì ẹ gbọ́n tá à ń sọ nǹkan yìí ó yìí ń ṣẹlẹ̀ ẹ máa gbọ́ tẹ bá lọ sílùú Muslim anywhere tí Muslim bá pọ̀ wọ́n yìí ń ṣe nǹkan yìí nǹkan tó wà nínú òfin ṣẹ̀rí àwọn ni ẹ máa gbọ́ ẹ dàbí kò yé yín ẹ jẹ́ ká tú dáadáa yóò bá fún yín ẹ ní sùúrù ẹ jẹ́ ká tú fún yín tẹ bá ń ṣe Muslim ẹ ní sùúrù tẹ tó bọ́lẹ̀ ẹ ní sùúrù tẹ bá ń ṣe Muslim tẹ bá ní ẹ ṣe mọ́ ẹ jẹ́ ká délẹ̀ fún wọn náà tẹ bá ń ṣe Muslim tẹ bá ní ẹ ṣe mọ́ lọ sọ wọ́n ní kọ́ pa yín òun la wá ń sọ fún yín pé ṣé ẹni tó ń sọ̀rọ̀ yìí báwo lẹ́yìn ṣe rí Allah tó ń sọ̀rọ̀ pé mo jẹ́ Muslim wọ́n á ní mi ṣe mọ́ wọ́n dẹ̀ nìkan pa mí nǹkan tó sọ ń bíbá yẹn gan nìyẹn tí ò bá yé yín mo ti là á yé yín. mo fẹ́ dá yín lóhùn náà. Ẹ tún fẹ́ sọ̀rọ̀ sí Quran. báwo máa ń sọ̀rọ̀ sí Quran. Ok ẹ fẹ́ fi kún nǹkan tí ó sì mẹ́rin ẹ sọ àgbọ̀n náà. mo sọ fún yín pé ní ayé ìgbà yẹn. no ẹni sùúrù nǹkan tó bí kíní eléyìí ń sìn kò sọ̀rọ̀ ayé ìgbà yẹn bẹ́ẹ̀ ó yí a lè gbé ọbí tó ti ṣàlàyé ẹ̀ jáde fún yín sí kẹrin ẹ má jiyàn nǹkan tí ẹ bá mọ̀. ok mo ti gbọ́ yín accepted ọlọ́run ní kíkà pààyàn àbí. ẹni tó bá fi Islam múlẹ̀ ẹni tó bá fi Islam múlẹ̀ ṣé ẹ̀gbọ́n kò sẹ́ni tó di ṣé ẹ̀gbọ́n kan tá à ń sọ fún yín Allah là ń sọ fún yín Allah ló ń sọ̀rọ̀ bí báyìí. mo gbà pé nǹkan tẹ́ ẹ sọ òótọ́ ni àbí. no èmi ò ní ká gbà pé òótọ́ ni nǹkan ẹ lọ ka Kùránì fúnra ẹ ṣí bẹ́ẹ̀ fúnra yín nǹkan tí mo bá fẹ́ béèrè lọ́wọ́ yín no ẹni sùúrù ẹ̀hún ké nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé bẹ́ẹ̀ ṣe wá rí Allah tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ pé èèyàn tó ń ṣe Muslim tó bá lóun ṣe mọ́ ẹ lọ pa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá rí Allah yẹn bá ojú rẹ̀ fi ń wo Allah ẹ̀kan jẹ́ ká sọ̀rọ̀ báyìí. ojú òun fi ń wà láà. bẹ́ẹ̀ ni Allah ló sọ̀rọ̀ lẹ́nu yìí o pé tó bá ń ṣe Islam tó lóun ṣe mọ́ ẹ lọ pa sórí ojú rẹ̀ fi ń wo pẹ̀lú ilé ìtẹ́gbọ́n sìn. èmi ò fi ojú wà láà. ẹ̀dẹ̀ fojú dáadáa lẹ́ fi wò tí bá jẹ́ bọ́dà yín àbí mo já àbọ̀ rẹ̀ yín ẹni sùúrù tí bá jẹ́ bọ́dà yín àbọ̀ rẹ̀ yín tí bá fi Islam lẹ́ǹsìn Allah ti ní kọ́ lọ́pàá ní ṣé inú yín máa dùn. wọ́n ní gbọ́ ọ̀rẹ́ tèmi tó ti fi Islam lẹ̀ ṣé mi lọ fa wọn ni. ẹ tí ì dáhùn ẹ̀yin ọlápẹ́ kì í ṣe Muslim gidi ni ẹ dájú Quran àti àdìsí lọ. gbogbo òlu Muslim ẹni sùn gbogbo òlu Muslim ẹ jẹ́ délẹ̀ gbogbo òlu Muslim. ọjọ́ wo lẹ ti gbọ́ láti ní Saudi Arabia àbí ní Dubai àbí Iran àbí Iraq. nǹkan tá a máa sọ náà nìyẹn irú yín ò kí ń wo news gbogbo Muslim country wọ́n pààyàn lẹ́nu dé tó bá fi Islam lẹ̀. ọjọ́ wo lọ sọ. every day tó bá fi Islam lẹ̀ ní Muslim country wọ́n máa ń pa wọn nǹkan tá a máa sọ nǹkan nìyẹn. ẹ jẹ́ fún yín lẹ́lẹ́bi ní ilẹ̀ Haúsá wọ́n pa Deborah àbí wọ́n pa Deborah ọmọ ẹlẹ́ran kan wọ́n pa àbí wọ́n pa tó lóun ò ṣe Islam mọ́ méjì mo sáré fún yín ní Nàìjíríà tó súnmọ́ yín. wọ́n pààyàn ní Kábà náà ní láti ẹ̀ Nàìjíríà méjì. Akànbí irú àwọn báyìí tẹ́ mọ̀ tó máa ń ṣe wọ́n mọ̀ wọ́n nǹkan tó máa dúró de pé kò tí ì ṣẹlẹ̀ nílẹ̀ àwa ní time la máa fi educate rẹ̀ ní báyìí so nǹkan tí wọ́n sọ fún mi ẹ má já wọn gbọ́ ọlá pé Islam tí pọ̀ nílẹ̀ wa ló fa gbogbo nǹkan tí ẹ fi ń rán wọn yìí tí Islam bá ti pọ̀ nílẹ̀ wa ẹ rí pé gbogbo àwọn ará bí tẹ̀ ń rí ẹ rí pé wọ́n máa bẹ̀rẹ̀ gbogbo àwọn òfin yẹn Islam tí pọ̀ nílẹ̀ wa ló fa nǹkan tẹ̀ ń rí tó fi ń sọ gbogbo nǹkan tó ń sọ ẹ jẹ́ kí Islam pọ̀ nílẹ̀ wa ẹ rí bó ṣe máa ṣe